ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọ̀fẹ́ mi tó fún ọ. Ní orúkọ Jésù Kristi tí ó ṣe iyebíye jùlọ, òun ni mo fi láyọ̀ láti kí wa lónìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi yìí. Mo gbà á ládùúrà lórúkọ Jésù yìí pé ọjọ́ òní tó wà nínú rẹ̀ yẹn, àkókò yòówù tí ó lè jẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa, lórúkọ Jésù Kristi orí rẹ kò ní gbàbọ̀dé ibi. Mo sì gbà ládùúrà lẹ́ẹ̀kan sí wípé ayọ̀ Ọlọ́run yóò bá ayé rẹ pàdé. Orúkọ mi ó ní Ṣàngókúnlé Ọláwuyì, láti inú ìjọ Emmanuel Baptist Church èyí tó kalẹ̀ sí Odò Ọ̀nà nílùú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Iléeṣẹ́ ìránṣẹ́ múmáwòrán tí ẹ ti ń gbọ́ ohùn mi lónìí ó ní a pè ní Seal of Life Television. Lórúkọ Jésù mo gbàdúrà ẹ ní kábàámọ̀ rẹ o, ayọ̀ Ọlọ́run yóò sì gun ọkàn yín. Orí ọ̀rọ̀ tí wọ́n pè pẹ̀lú wa lónìí òun la pè ní ìgbọ́ràn àti àwọn àǹfààní rẹ̀. Ìgbọ́ràn àti àwọn àǹfààní rẹ̀. Màá sì kà fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwé Sáàmù orin 101 Psalm 81. Màá kà láti ẹsẹ̀ 13 sí 14. Psalm 81 mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 13 sí 14. Ẹ gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ìbá ṣe pé àwọn ènìyàn mi ti gbọ́ ti èmi, àti kí Ísírẹ́lì kí ó máa rìn nípa ọ̀nà mi, èmi ìbá ti ṣẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán, èmi ìbá sì ti yí ọwọ́ mi padà sí àwọn ọ̀tá wọn. Àwọn akórìíra Olúwa ìbá ti fi orí wọn balẹ̀ fún ìgbà wọn, ìbá sì dúró pẹ́ títí. Ẹsẹ̀ 14 tí a ti dánu dúró. Àlìkámà dáradára ni òun ìbá máa fi bọ́ wọn pẹ̀lú, àti oyin inú àpáta ni ìbá sì máa fi tẹ́ ọ lọ́rùn. Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́ yẹn. Bíbélì sọ pé ìbá ṣe pé àwọn ènìyàn mi ti gbọ́ ti èmi. Ẹ gbọ́ dáadáa. Yorùbá máa ní pé ogun àwítẹ́lẹ̀ kì í pa arọ, ṣùgbọ́n arọ tó bá gbọ́n ni. Ẹ rí pé ìran wa gbọ́n, wọ́n ti fi ọ̀rọ̀ arọ tó bá gbọ́n. Mo gbàgbọ́ pé ìwọ tó ń gbọ́ mi lónìí níbi gbogbo wàá jẹ́ ẹni tó ń gbọ́ràn. Àǹfààní pọ̀ ń bẹ gan-an. Kò sí èrè kankan nínú àìgbọ́ràn. Kò sí èrè kankan nínú àìgbọ́ràn. Ìwọ ọmọ tó ń gbọ́ mi yẹn, ìwọ bàbá tó jẹ́ pé ẹ má mutí, ẹ má kóbìnrin. Nígbà wọn bá ṣe sọ fẹ́ lómi pé má kóbìnrin, má kóbìnrin. Má fi ọkùnrin má kàn mọ́ kọkùnrin kiri kó mọ́ fi ṣọ̀ṣọ́. Ẹlòmíì ó ṣe bí bóyá Ọlọ́run níyàwó tó fẹ́ fẹ́ ni. Ọlọ́run ò níyàwó tí ó fẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ sì ni bí èzì bá mú ọ, Ọlọ́run kọ́ ni ó mú. Kódà kìí ṣe ẹlòmíì, ìwọ ni ó mú. Àgọ́ ara rẹ̀ yẹn, ohun tó ń gba Ọlọ́run nínú jẹ́ ni pé tẹ́ḿpìlì rẹ̀ ni. Tẹ́ḿpìlì Ọlọ́run ní í ṣe. Ìwé Kọ̀ríńtì kìíní orí 3 ẹsẹ̀ 16 ó ní tẹ́ḿpìlì Ọlọ́run òun làgọ́ rẹ. Kí ló dé tó fẹ́ bàjẹ́? Ó ṣe gbọ́ràn kó o jáwọ́ nínú àwọn àrékérekè, àwọn ìwà tara, gẹ́gẹ́ bí ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 19 bó ṣe sọ wípé àwọn iṣẹ́ tí ara fara hàn onírúurú ló kà ń bẹ̀, ìmutípara, ìrédìí òru, jìbìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ náà ti mọ yàwúyàwú gbogbo ẹ̀ ló ṣe wá gbàdé lógbòde kan sí. Ó ṣe jáwọ́ ń bẹ̀ nítorí pé ìwà ìgbọràn. Wọ́n máa gbọ́ Bíbélì ní pé ọmọ tá à ń bá wí tó ń warùn kì ó ní yóò parun ni o, yóò parun lójijì.
tí ò sì ní sí àtúnṣe. Mo sì gbàgbọ́, inú mi sì dùn, mo sì fẹ́ sọ fún ẹ pé kò dùn mẹ́rin gan-an kí irú rẹ̀ kó parun. Nítorí pé ṣe ńlá lọ́lọ́run ṣe lórí ayé ẹ̀, so kò yẹ kó o kàn parun báwọn, kò yẹ káyé rẹ̀ kàn ṣòfò bẹ́ẹ̀ yẹn. Jọ gbogbo àwọn ìwà ìgbọràn yẹn ò ṣe jáwọ́ ń bẹ̀, kò lè pé ọ́. Èrè pọ̀ fún ìgbọràn. Gbọ́ àwọn nǹkan tí Bíbélì tọ́ka sí níbi àwọn èrè tó wà fún téèyàn bá gbọ́ràn nínú ẹsẹ̀ Bíbélì yẹn gangan. Bíbélì sọ pé ìbá sí pé àwọn ènìyàn mi ti gbọ́ ti èmi, ìbá jẹ́ pé ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ yẹn o ti gbọ́ ti olùkọ́ rẹ, o kàwé nígbà tó yẹ o kàwé, o lè fẹ́ lè jáàmù kàn lè já ọ́ lẹ̀ bẹ́ẹ̀. Torí pé tó o bá ti gbọ́ nígbà tó yẹ o wà ní kíláàsì, òun yẹ o gbọ́ nǹkan tó olùkọ́ ń sọ, kò lè burú, wà á rọ́wọ́ mú. Ó ní ìbá sí pé àwọn èèyàn mi, ẹ̀yin ìjọ Ọlọ́run tó ní pé àṣẹ ẹ̀gbọ́n tọ́lọ́run ń wí mọ́, ẹ̀rí pé yẹn ṣe wàá burú jù. Àwọn ìjọ Ọlọ́run la pè wọ́n, wọn ò ṣe wàá gbọ́ nǹkan tọ́lọ́run ń wí mọ́. Etí ìjọ ti di báyìí, ìjọ gan ò gbọ́ràn mọ́, ìjọ wa ń tẹ̀lé ayé, ayé ló wá ń darí ìjọ ò la wá fẹ́ gbọ́ ń bẹ̀. Nítorí náà àwọn èrè tí Ọlọ́run ṣe pé ó yẹ ká jẹ yìí kò lè tẹ̀ wá lọ́wọ́ tá a bá sì tẹ̀síwájú nínú ìwà ìgbọràn. Ṣùgbọ́n tí a bá gbọ́ràn, ó ní bí ẹ̀yin bá gbọ́ràn tẹ́tí ó lẹ́ jèrè ilẹ̀ náà. Gbọ́ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú àwọn àǹfààní tó pọ̀ jáǹtìrẹrẹ tí Ọlọ́run fẹ́ kí a jẹ tá a bá gbọ́ràn. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ òyìnbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò? Òun ní ìfẹ́ wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn lọ. Ó ní pé kí Ísírẹ́lì kí ó máa rìn nípa ọ̀nà mi, ọ̀nà bó là ń rìn lọ́dún yìí, ọ̀nà bó nìjọ rìn, ọ̀nà ayé nìjọ rìn, ọ̀nà ẹ̀ṣẹ̀ làwọn ènìyàn rìn, ọ̀nà ìparun sì ni. Bíbélì sọ pé ọ̀nà kan dàbí kó dára lójú ènìyàn, ó ní òpin rẹ̀ ìparun ni ò ṣe jáwọ́ ńbẹ̀. Ṣùgbọ́n tó rọ́ báyìí òun lọ̀nà náà tó lọ sí ibi ìyè. Ọ̀nà náà sì ni ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6. Jésù Kristi ní òun ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Ó ní kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ òun. Ọ̀nà yẹn nìyẹn. Ó ní tá a bá ti fi lè rìn nípa ọ̀nà mi, Jésù Kristi sì ní ọ̀nà yẹn. Gẹ́gẹ́ bí a ti rí tí mo ṣe kà fún wa nínú ìwé Jòhánù orí 14 yẹn, wàá máa gbọ́ àwọn àǹfààní tó wà ńbẹ̀. Ẹsẹ̀ 14 ìwé Psalm 81 tí mo kà fún wa yẹn, ẹsẹ̀ 14 rẹ̀ ní pé èmi ìbá ti ṣẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán. Ó ní èmi ìbá ti ṣẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán. Ní kíákíá lọ̀rọ̀ Ọlọ́run sọ yẹn, wípé kíákíá ọ̀tá tó ń dọ̀ láàmú yẹn nítorí pé ò gbọ́ràn ni. Tó bá jẹ́ pé a gbọ́ràn, ó ní kíákíá lèmi ó tètè ṣẹ́ àwọn ọ̀tá wọn lórí. Ọlọ́run lóhun tètè bá wọn wí. Ọlọ́run sì fẹ́ bá ọ̀tá rẹ rí. Ìwọ ni kó o gbọ́ràn, ó ṣe jáwọ́. Ohun àkọ́kọ́ nìyẹn. Ọlọ́run ṣe nú ayé àwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n ní gbogbo ìgbà táwọn náà bá ti ṣàìgbọ́ràn, àwọn ìlú tí ò tó wọn, ìyà tí ò yẹ kó jẹ wọ́n, wọ́n á sì jẹ wọ́n, á jẹ wọ́n. So mọ̀ pé ìrìn àjò wọn nígbà wọ́n jáde nílẹ̀ Egypt nínú ìwé Ẹ́sọ́dù bẹ̀rẹ̀ láti orí 2, orí 3 tí Ọlọ́run pàápàá jùlọ orí 3 nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí kọ sí wọn tán ti bẹ̀rẹ̀ sí jáde, ó ti ní kán gbọ́ràn. Bó ṣe rán wọn jáde bẹ́ẹ̀ náà ló ti ṣe àwọn ìlànà tí wọ́n rìn. But àwọn ọ̀nà yẹn ò wá pọ̀ o. Ọ̀nà yẹn ò pọ̀. Ọ̀nà Ọlọ́run pàápàá jùlọ ọ̀nà ìgbọ́ràn kì í ṣe nǹkan tó pọ̀. Ọ̀nà ìgbọ́ràn ó pè fún gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà rẹ̀. Ohun àkọ́kọ́ nìyẹn. Èkejì ní pé wàá wá mọ gbégbé ayé mímọ́ sórí pé kò jù bá ń lọ. Tó bá ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà rẹ̀, tó o sì bẹ̀rẹ̀ sí gbégbé ayé ìgbé ayé mímọ́ ojoojúmọ́ nígbà gbogbo, ó ti tán. Ó rí pé gbogbo àwọn tó bá dìde dúró sí ọ kíákíá lọ́lọ́run ó ṣe wọn lórí. Ó ní lọ́gán tí ò sí ẹ̀dín pẹ́ rárá, òyìn ẹnìkan kọ́. Ó ní èmi ìbá sì ti yí ọwọ́ mi padà sí àwọn ọ̀tá wọn. Ọwọ́ Ọlọ́run ò ṣe dúró wò. Bí ọwọ́ Ọlọ́run bá báyàn tó bá kànyàn, èèyàn mọ̀ pé nǹkan ńlá ni. Nítorí náà má jẹ́ kí ìwọ gan má jẹ́ ọ̀tá Ọlọ́run o.
ìwọ tó jẹ́ pé bóyá ò ń gbọ́ mi bóyá wọ́n gan jọ́tọ̀ ọlọ́run má jẹ́ kó ọwọ́ ọ̀tá má jẹ́ kí ọwọ́ ọlọ́run má jẹ́ ó bọ̀ ọ́ níbi gbogbo tó ti ń gbọ́ mi nítorí náà gbọ́ràn nítorí pé ọ̀rọ̀ ọlọ́run kọ sí ọ lónìí èyí tó jẹ́ bí ẹ gbọ́ràn àwọn èrè tá a jẹ nìyẹn kò tán síbẹ̀ o bíbélì ní pé àwọn akórìíra olúwa ìbá ti fi orí wọn balẹ̀ fún ọ gbogbo àwọn tó wò pé bóyá wọ́n fẹ́ tì ọ́ mọ́lẹ̀ ọ̀tá yẹn á kàn forí balẹ̀ so rántí ìtàn àǹfààní lè mọ́ gbà mí lónìí ṣùgbọ́n Ọlọ́run bá tún fún mi láǹfààní lọ́jọ́ mìíràn ó tún gbọ́ dáadáa nípa ọ̀rọ̀ Mọ́dékáyà àti Hámánì arákùnrin yìí tí a ń pè ní Hámánì èèyàn ìkànnì èèyàn búburú ni ṣùgbọ́n nítorí pé Mọ́dékáì jẹ́ ẹni Ọlọ́run ó jẹ́ ẹni tó ń gbọ́ràn tó sì ti pinnu pé Ọlọ́run nìkan ló ṣe é forí balẹ̀ fún òun ò ní forí balẹ̀ fún èèyàn kankan nínú ìwé Ẹ́sítérì yẹn Bíbélì sọ pé àfìgbà tí Hámánì padà ẹnu tó fi bú òrìṣà rẹ̀ ó fi padà gbolẹ̀ ni kódà iṣẹ́ ibi tó ṣe sílẹ̀ òun náà ló padà forí kó ara àwọn àǹfààní tí àwọn tó bá gbọ́ràn tí wọ́n máa ń jẹ nìyẹn ní ọwọ́ Ọlọ́run kíákíá lọ́lọ́run ó yanjú àwọn tó bá dojú kọ wọ́n ó ní àwọn akórìíra rẹ̀ àwọn wo ló ń bínú rẹ̀ Ọlọ́run lóhùn ó dúró tì ọ́. ó ní wọn ò bá ti forí balẹ̀ fún ìgbà wọn ìbá sì dúró pẹ́ títí ìwọ jẹ́ ẹni tó ń gbọ́ràn kódà Ọlọ́run ó fún ọ ní ìbí gígùn ayé ò ní ṣe ọ lórí gbogbo ẹni tó ń gbọ́ràn tó sì ń gbóhùn mi níbi gbogbo tẹ́ wà lónìí lórúkọ Jésù ayé ò ní ṣe yín lórí àǹfààní mìíràn òun ló wà ní ẹsẹ̀ 16 yẹn ó ní àlìkámà dáradára ni òun ìbá máa fi bọ́ wọn pẹ̀lú ebi ò ní pa ọ́ lórúkọ Jésù ìyà ò ní jẹ ọ́ níbi gbogbo tó ti ń gbọ́ mi lórúkọ Jésù Kristi ebi òwúrọ̀ ebi ọ̀sán ebi alẹ́ kò ní pa Ọlọ́run yóò fi ohun dáradára yóò fi tẹ́ ọkàn rẹ lọ́rùn ó ní àlìkámà ohun tó túmọ̀ sí ní oúnjẹ dídára ní ìgbà rẹ̀ ní àkókò rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kóró ó lè ṣìnà nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń tọ̀ wá kò tán síbẹ̀ ó ní oyin inú àpáta ni èmi ìbá sì máa fi tẹ́ ọ lọ́rùn nígbà èèyàn bá lọ mú oyin jáde nínú àpáta orí pé nǹkan dáradára ni agbára Ọlọ́run náà ló lè ṣe gbọ́ràn lónìí ayé rẹ̀ ò sì ní rí bó ṣe rí mọ́ lórúkọ Jésù ìwọ ò wá gbọ́ràn ó Ọlọ́run fẹ́ ràn ẹ́ lọ́wọ́ tẹríba jẹ́ àjọ gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù gbogbo etí tó ń gbọ́ mi lónìí lórúkọ Jésù ẹ̀mí ìgbọ́ràn kó wọnú ayé yín ẹ̀mí ìgbọ́ràn kó wọnú ayé yín gbogbo ọkàn tí ó ti yíbi tó ní rárá àwọn ò ní gbọ́ràn gbogbo ọkàn òkúta Ọlọ́run fọ́ tútú ayé wa yóò dára ẹ̀mí ìgbọ́ràn tó ń ṣèfẹ́ Ọlọ́run kó gbé wọ̀ wá Jésù Olúwa wa àmín ẹ má gbàgbé ẹ bá wa subscribe sí tẹlifíṣàn yìí kí ẹ lè bá ní àǹfààní láti ti lè máa gbọ́ ní ìgbàdégbà oore ọ̀fẹ́ fún tòní òun ni àkòrí wa ní gbogbo ìgbà ẹ tẹ bọ́tìnì pupa yẹn láti subscribe bákan náà ẹ tẹ bọ́tìnì aago yóò lè máa rán yín létí ní gbogbo ìgbà tá a bá ti wá lórí afẹ́fẹ́ ẹ pín pẹ̀lú gbogbo àwọn ará àti gbogbo àwọn ẹbí lórúkọ Jésù yóò dára fún àtẹ́ bá wá ní ìbéèrè àbí èrò yín ẹ lè fi ṣọwọ́ sí wa níbi abẹ́ kọ́mẹ̀ntì yẹn ẹ láìkí ẹ pín pẹ̀lú àwọn mìíràn ẹ fẹ́ràn rẹ̀ lórúkọ Jésù Ọlọ́run yóò nífẹ̀ẹ́ yín ó dàbọ̀ God bless you.